ọ̀kadà tuntun tí wọ́n ní kí Sunday máa fi há lẹ́tà ló jí gbé lẹ́kọ̀ọ́. iṣẹ́ akólẹ́tà àti ahálẹ́tà táwọn eléèbó ń pè ní dispatch rider ní iléeṣẹ́ abánikẹ́rù kan gba afurasí ọ̀daràn yìí Sunday Ekele fún ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ni. Kò sì tí ì ju bí oṣù kan sẹ́yìn tí wọ́n gbà síṣẹ́ tí wọ́n sì gbé ọ̀kadà tuntun fún un pẹ̀lú àpótí ẹ̀yìn ẹ̀ kó lè máa bá wọn fi jíṣẹ́ káàkiri ọ̀dọ̀ kọ́sítọ́mà iléeṣẹ́ náà. Àmọ́ níṣe ni Sunday jí ọ̀kadà ọ̀hún gbé sá lọ tó lọ tà á fọ̀rẹ́ ẹ̀ kan lọ́wọ́ pálábá wọn bá ségi. Àwọn méjèèjì sì ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá báyìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Èkó SP Benjamin Hundeyin tó ta Aláròyé lólobó ìṣẹ̀lẹ̀ yìí nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 7 oṣù karùn-ún yìí sọ pé àdúgbò Òkè Kòtò lágége lọ́wọ́ àwọn ọlọ́pàá ikọ̀ ayárabíàṣá Rapid Response Squad RRS Èkó ti mú Sunday àti ọ̀rẹ́ ẹ̀ kan Yakubu Abdulrahman tóun náà jẹ́ ẹni ọdún méjìdínlọ́gbọ̀n. Wọ́n ló sì kó ẹnì kẹta wọn tí wọ́n jọ gbìmọ̀pọ̀ láti jalè ọ̀kadà ọ̀hún, àmọ́ ìyẹn ti na pápá bora báyìí wọ́n sì ń wá wọn ò tí ì rí i. Hundeyin ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ra ọ̀kadà tuntun yìí ní Sunday kọ̀wé pé òun ń wáṣẹ́ òun sì mọ ọ̀kadà gùn dáadáa ni wọ́n bá gbà á sílé iṣẹ́ náà tí wọ́n sì gbé ọ̀kadà yìí fún un. Àmọ́ níṣe lòun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ pèrò pọ̀ láti lu ọ̀kadà náà tà ní gbàǹjo. Wọ́n ní níbi tí wọ́n ti ń ṣe kùrùkẹrẹ ọjà olè tí wọ́n fẹ́ tà ọ̀hún ni àwọn kan ti fura sí wọn tí wọ́n sì pe àwọn ọlọ́pàá lórí aago. Kíá làwọn ọlọ́pàá RRS ti débẹ̀ bí wọ́n sì ṣe sọ fún wọn náà ni wọ́n bá wọn. Àmọ́ nígbà táwọn afurasí yìí ráwọn agbófinró wọ́n ju ọ̀kadà sílẹ̀ wọ́n ki eré lẹ́lẹ́ mọ́lẹ̀ wọ́n ń sá lọ làwọn ọlọ́pàá bá lé Sunday àti Abdulrahman mú. ẹnì kẹta wọn ló bẹ́ lùgbẹ́ ní tiẹ̀. Wọ́n ní ìwádìí ti fìdí ìwà ọ̀daràn táwọn afurasí yìí hù múlẹ̀ wọ́n sì ti parí gbogbo ẹ̀rí àti ìtọpinpin lórí wọn. Ilé-ẹjọ́ májísírèètì kan tó wà ní ọgbà lẹ́kọ̀ọ́ ni yóò gbà wọ́n lálejò láìpẹ́ kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹnu wọn fádájọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.